ọmọdé ilé ẹ sórí wà o, kẹ́ ẹ wá mọ̀mí ọgbọ́n. Gbogbo àgbààgbà ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀, kẹ́ ẹ wá bá mi mùkọ làákàyè. Ohun tí mo fẹ́ kí a gbéyẹ̀wò lónìí lórí ewì òun náà ni ìfẹ́ ẹlẹ́yẹlé. Mo náwọn ìbéèrè ráńpẹ́ kan tí mo fẹ́ bi takọtabo. Irú ìfẹ́ wo gan ni tirẹ̀? Ṣé ìfẹ́ owó ni? Ìfẹ́ aṣọ? Ìfẹ́ ara? Ìfẹ́ ẹwà? Tàbí ìfẹ́ ọkàn? Ìfẹ́ dùn ó lóyin. Ọ̀tọ̀ nìfẹ́ owó òun aṣọ. Ọ̀tọ̀ nìfẹ́ ara. Ọ̀tọ̀ nìfẹ́ ẹwà òun ipò. Ìfẹ́ ọkàn ló ṣàgbà gbogbo wọn. Ẹni fẹ́nìyàn nítorí owó, bówó bá tán, irú wọn a máa kọni. Wọ́n á sì bólówó mìíràn lọ. Wọ́n á jáni sọ́lọ́pọ́n. Ẹni fẹ́nìyàn nítorí ara. Ní kété tí wọ́n bá ti rohun tí wọ́n ń wá, àràkàrà ni wọ́n ń fi ni dá. Wọ́n á sì lóni nílòkulò. Wọ́n á sì tún bá ti wọn lọ. Ẹni fẹ́ni nítorí ẹwà ńkọ́? Ọjọ́ ẹwà bá ṣá nífẹ̀ẹ́ tán. Ìfẹ́ á sì dohun ìtàn. Torí pé ohun tí wọ́n rí ti tán. Ìfẹ́ ẹwà kì í pẹ́ tán. Ìfẹ́ ọkàn ló ṣàgbà gbogbo wọn. Ìfẹ́ tí kì í wo àmúyẹ rárá. Yálà owó, aṣọ, ẹwà tàbí ipò. Ìfẹ́ tí kì í wo àbùkù. Èyí gangan nìfẹ́ ẹlẹ́yẹlé. Tán bá ń bi yín lérè pé ta lẹni tó ń fọn rere ìwì sétí yín? Àrẹ̀mú Ìkọmọ̀ jẹ́ olókun ọlà ọmọ olúgbọ́n sáàkin, bàbá Ìbàdàn ẹyinjú Elédùmarè.